Yeah, you know, I just want to talk about this about Oluwo boy Wale rada. Wale, you know, Kilo Wale, you know, because táwọn ẹlòmíì tí country ò bá ti dáa, because a lot of people talk about bára wọn sí position of authority in Nigeria these days. They are just people tó jẹ́ pé they have nothing. Láti àti réyàn kan bí olóṣèlú kan àbí very important person kan tó kàn máa gbé wọn sí position, then how do you expect people like that come out and misbehave? You know, kí ló Wálé yẹn kó wá máa bú Yorùbá land, kó wá máa sọ̀rọ̀ ṣàkàṣàkà nípa Yorùbá, nípa a particular race torí ẹ̀sìn tó ń gbé wá láti ibì kan tó mọ anything nípa ẹ̀. Wálé is never a Muslim nor a Christian or anything. Canada bíbá yìí ni Wálé wà for years, jẹ́ pé orí burúkú ló fọ́. Wálé ò níṣẹ́ náà, ṣé ó níṣẹ́ tó ń ṣe ní Canada? Ó máa ń jalè kiri ní náà, wọ́n ní wọ́n ń ṣodù. Ó lè ní Wálé ń jà kiri, Wálé Olúwo yẹn kò níṣẹ́ kankan tó ń ṣe ní Canada bíbá yìí. Tó máa ń yà mí lẹ́nu tágà tó wá ń sọ̀rọ̀ máa kà máa wò ó ṣe Wálé náà lélẹ́yìí. Ó jẹ́ pé àwọn gbogbo orí Western Road Sheridan Mall àbí tó máa ń rìn kiri kò nílé, kò ní everything. Ìgbà tó ti lé kúrò lé pẹ̀lú ọ̀dọ̀ obìnrin ló ń gbé náà, tí yẹn lé kúrò lé kò nílé, bí kò máa sùn sínú mọ́tò, kò máa sùn sílé ọ̀rẹ́ kiri bí Wálé ṣe ń ṣe nìyẹn náà. Wálé got nothing, you know. Gígọ́lọ̀ ni Wálé bí kò máa wá àwọn obìnrin kiri, àwọn ìyá tá wá láti Nàìjíríà yẹn kó máa lé wọn kiri, kó máa bá wọn sùn. Nǹkan tó ń ṣe kiri nìyẹn, kò níṣẹ́ míì tó ń ṣe. Wálé has not his most highly irresponsible man. Lára àwọn tí ó wà responsible Canada, Wálé is one of them. Ó jẹ́ number one ọ̀gá ni. Who is Wálé? Ó wá lọ sí Nàìjíríà, wọ́n ti fi lọ romance one woman yẹn ló introduce ẹ̀ sí Abiola, Chief Abiola Ogundoyin, àgbẹ̀gbẹ̀ orúkọ máa ìwó yẹn. That was the man that tó mọ Wálé, tó meet Wálé through woman yẹn, tó fi di pé ó sọ fún ọmọ òwò lòun. And he was not even a light to the man, kó wá láti ilé ọba, bí ìròkó wá láti ilé ọba kankan, bí báyìí ti gbé lọ sí ìwò nìyẹn, you know. Torí wọ́n bí máa yẹn bí lè pọ́ lè máa control ẹ̀ tó bá ti jọba tán. Ọmọ pé hooligans ni Wálé, pé baba ńlá 419, is a thief, ó dùbọ̀ ilé náà, kò sí nǹkan tó ń ṣe, ó máa lu jìbìtì kiri títì ló ń ṣe kiri, ṣó lé àti identity in Canada ni. He had no identity here. Ó wá lọ compare rẹ̀, ó lọ ń fẹ́ máa stand shoulder to shoulder pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Even kákọ́ yọ Ọọ̀ni kúrò ń bẹ́ẹ̀, kó jẹ́ pé ẹni ìtàn lásán, kó jẹ́ pé èèyàn tó wà ní position yẹn lásán gan, Wálé ò lè stand there, Wálé ò lè nu bàtà ẹni ìtàn. Ká yọ Ọọ̀ni kúrò ń bẹ́ẹ̀, ká yọ position yẹn. Wálé kò lè ju office boy fún Ọọ̀ni of Ifẹ̀. Office boy, somebody kan ordinary personality kó má sí status. He will just be an office boy, errand boy ló máa jẹ́ sí Ọ̀jájá. Ó wá lọ ń compete, ó lọ ń sọ̀rọ̀ torí pé wọ́n ti fi ẹ́ lọ jọba, wọ́n gbé lọ sí Ìwó, ó lọ ń jọba, wọ́n lọ fi jọba wèrè kan bẹ́ẹ̀, ó wá ń lẹ́nu. Elébi ni náà, máa yẹn sọ nínú interview ẹ̀ pé nígbà tí Wálé dé Nàìjíríà pé $100 ló bá dé Nàìjíríà, $100 bó ló ti fẹ́ rówó. Wálé jẹ́ pé ṣe ló commit crime kiri tó ń sá kiri, ṣé ó nílé ni? He said the most useless human being on earth is Oluwo of Iwo nígbà tó wà ní Canada bí báyìí. Wọ́n lọ compete pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ that have a lot of people on his payroll. Do you know how many all the chiefs kí Ọọ̀ni tó jẹ ọba ló ti ó ra mọ́tò gbogbo chiefs tó wà ní Ifẹ̀. He has a lot of resorts all over Yoruba land. He had a university. He had a lot of things. He had a lot of places in Lagos to employ. That man must have employed nothing less than 5,000 to 10,000 people. Tó ń ṣiṣẹ́ London, gbogbo àwọn tó wà ní palace, taking care of all of them. Jẹ́ kí Wálé bọ́ síta kó wá fi Islam wẹ̀, kó wá fi sọ nǹkan tó fi ṣe síwò. Do you know how many things that Ọ̀jájá have done in Ilé Ifẹ̀ alone? Kí Wálé bọ́ síta kó fi nǹkan tí Islam wẹ̀ tó fi ṣe sí kinní, Wálé máa lọ sí north, torí wọ́n ti fún lówó ní north, wọ́n ní kó máa ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́, torí pé owó tó ń fún àwọn Muslim, wọ́n wá ní wọ́n ń ṣe ìrònú sí pé ó ń ba Muslim. Ìgbà tó ti ń sọ̀sọ́kùsọ kiri, ṣé ẹ sọ pé ó ń ba Muslim jẹ́, ìgbà yóò jẹ́ kí wọ́n máa bú Muslim. Ṣé Wálé ràn yín ni? Wálé ò ràn yín náà tó rówó gbà nídìí ọ̀rọ̀ Muslim ni náà, because you just paying his bills. Bí Muslim dàrú lọ́la, bó jẹ́ Christian ló tó ń fún lọ́wọ́ tó jọ́ọ̀bù sí Christian nìyẹn. Ìgbà tó dé Ìwó, ṣé kò ṣe ìṣẹ̀ṣe ni? Àbí kò ń jójó pàlóńgò orí burúkú kiri tó fi mú yín mọ́lẹ̀? Bàtà Muslim bẹ́ẹ̀ ṣe sanwó fún torí pé ó dẹ̀ pé ó wà nídìí Muslim, ó já sí di Muslim. Bó tó dọ̀là owó tó wà ń ṣẹ̀ṣe, á tó já sí di ìṣẹ̀ṣe. Kí ló kàn Wálé no send anybody. You know, everybody will just have to rally around and make sure that Yoruba land here, ibi tí gbogbo wa ti wá nìyẹn, we don't have any other place. And she Arab. We are not Arab. Majority of you that say Yoruba is from Arab, mélòó lára yín ló lè lọ sí Arab kan fún ní citizenship for any of Arab country. How many of you ló lè fún citizenship? Nobody. Mo kàn jókòó àjọ dé báyìí, mo kàn jókòó sí ròmí, mo kàn wo fídíò kan bí Wálé ṣe ń sọ̀rọ̀ jágbajàgba, Olúwo rádaràda, ẹ̀yin alára wo, wọ́n kàn lọ fi olórí burúkú kan wèrè, wọ́n lọ fi jọba lé yín lórí, and you guys were ẹ̀dẹ̀ inú yín dùn. Ó yẹ kẹ́ plan ẹ̀yin máa lé bọ̀bọ̀ ẹ̀ dànù kúrò mẹ́, kẹ́ wáyàn tó wà responsible yẹn gidi. Wọ́n fún Wálé ní owó ní ọ̀la, ó lè kó àwọn Boko Haram wá láti north pé kán wá ṣe anything, kán pa anybody ní ìwò yẹn. The only thing, kò lówó náà is a poor boy, very poor boy, poor and wretched ni Wálé.
You know, you guys, you have to be very mindful of how you treat your own people. Tori owo, just because of money, you just talk anyhow about your race, you talk anyhow about your people, just because you want to pay your bills. You only come out shisheni. Talon ran iṣẹ́ kó máa ṣorí burúkú kiri nígbà tó wà bíbáyìí. Ó gbẹgbẹ́ ló ṣiṣẹ́ kiri náà, tẹ́bọ̀ ẹ̀dẹ̀ lówó dání. He decided to be a very lazy young guy, very lazy idiot. Ìwálé yẹn, wọ́n á tàkà pẹ̀lú ọ̀jàjà, ó ti ẹ̀rọ position ọ̀nì yẹn lásán kó ti ẹ̀rọ, tí ọ̀ pẹ̀lú ọ̀nì jọ wà ní the same category ni. If not for politics, pé wọn tẹ̀ kí máa ń kọ́ máa try láti regulate religion Nigeria. So yẹ kí Muslim wèrè kan kó máa bú odidi Muslim, ẹlẹ́yin Muslim religion, you are a religion. Ẹ máa bú odidi race, ṣé religion ju race lọ ni? It's not Nigeria. It's not a Nigerian religion. It's not a Yoruba religion. You just go and bring it from somewhere. And for a very long time, there were Lord there. Lórí àwọn èèyàn ní Yoruba land. Torí báwọn ọ̀rẹ́ ti gbà ń ṣe báyìí táṣì rẹ̀ ti tútù wọn rẹ̀ ti do. Things cannot continue to be like that for life. Anything fake, ó máa wà visible lọ́jọ́ pé fake lélẹ̀. Wọ́n dẹ̀ máa dànù, ó máa embrace originality. Everybody know that your tradition is your tradition. There's no way you bring a foreign thing to your place. It will not fit in. It will always be a problem. What are they using the Islam to preach in Nigeria? You know, been preaching Yoruba like in Islam ti ṣe wálé tó jẹ́ Muslim Islam kí ló ti ṣe níwò ọ̀ní tó ń bú tó ló ṣe àìmọye a lè sọ so many things like a lot of things you can mention about Ọọ̀ni of Ifẹ̀ tó ń ṣe sí Yoruba land Ifẹ̀ Èkó everywhere he has the result almost everywhere Akure everywhere he's starting one in Ekiti very soon. You know, most of the time gbé àwọn people yẹn ẹ̀yin ará Ìwó yẹn lọ́wọ́ abẹ́yẹ máa yọ wèrè yẹn dànù kẹwàá gidi kẹfìjọba yín kó yẹ disgrace yín kiri. But for that wale, where bóyá kẹ́ ṣí ẹ̀ tó bá dọ́dọ̀ ẹ̀ come and challenge me that you are not a tout in Canada here. You are just a useless lazy man here. You don't have any job. Dárúkọ tó ti ṣiṣẹ́ ní Canada. Dárúkọ ọbẹ̀. All along you are in Canada. Mention that place that you are worked. You lazy idiot.